Jẹ́jẹ́ ni èṣù jókòó tó lọ ń tọ̀. Jẹ́jẹ́ lè èṣù jókòó tó lọ ń tọ́ èṣù ó ń wá wàhálà mi o. Look, I am not ready to combine your problem with other people's problem. How many times have I told you that Abuja is my working place and Lagos is my house? Tell me, ta ló kí ẹ láyà tó fi ń láti wá mi wá síbi iṣẹ́ mi? Ṣé mo invite ẹ? Gbogbo obìnrin tèmi mọ̀ ní ayé ó máa ń support ọkọ wọn ni o. But as for you, you are going the other way round. I'm actually tired. If you know you can't support me, just let me be. Ọkùnrin tí ò lè dúró tì ẹjọ́ ìṣó. Jẹ́ kó máa lọ now, let him go. Èmi ò lè allow you to stigmatize me, lè dọ̀tí mi, ṣe ti gbọ́. Rọ́mọkẹ́. Don't you ever Rọ́mọkẹ́ mi, èèyàn tó ṣe rí mọ́yàn nìyí, èèyàn ní dọ̀tí jàtìjàtì yìí, ẹ jáde kúrò nílé mi. Honorable, you hate me, jáde kúrò nínú ilé mi. Mo mi ṣe realize pé ilẹ̀ ká gbogbo wàhálà ìsílẹ̀. Ṣé o pé wàhálà tí mo tẹ̀sẹ̀ bọ́ sí mọ́ mi ṣe. Ṣábẹ́ sọ̀rọ̀ keep quiet. Òbúrú. Ọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń yé mi bọ̀ báyìí. Ṣùgbọ́n mo fẹ́ kó o tẹ́tí sí mi kó o gbọ́ mi dáadáa o. Àti jẹlẹ́dẹ̀, yùngbàyùngbà, àti sanwó ẹ̀ tìkọ̀tìkọ̀. Bẹ́ẹ̀ àtò ẹ̀ tì kò burú. Ìyá wa, tí bá gbọ́ yín dáadáa, are you telling me wípé nǹkan tí Jádesọ́lá sọ òótọ́ ni? Kí lẹ fẹ́ kí n sọ? Mr. Olawepo, 50 million naira fẹ́ kẹ́ step down fún Honorable Adeosun. Oh, go. Oh, they go lọ́pọ̀lọpọ̀ because you're very stupid. Yeah, because tó o bá stupid ni, o ní ní effrontery láti wọlé lé mi wá kó máa offer me this shit. Okay? And I don't want to ever see you again. And if you ever try me, you will regret the day you were born. Let's get out. Woman, you are looking for my trouble and I'm going to give it to you. A máa ṣe nǹkan. A máa ti parí o. Kí ló wá ṣẹlẹ̀ báyìí? Well, ọmọkùnrin Ọláwépọ̀ yìí ó máa ní igi wọ́rọ́kọ́ tó ń dáná rú báyìí o. The man is gradually becoming a threat. What's an arrant nonsense? Kí ló lè ṣe fún yín? Where's Fọlákẹ́? Fọlákẹ́! Fọlákẹ́! You are under arrest! Abẹ́rẹ́ òfin ni ogun o, abẹ́rẹ́ òfin ni ogun, ẹni tó fọwọ́ padà òfin lójú, tó ń tẹ̀lé báṣubàṣu tó ṣe bí ẹni gbọ́dọ̀ gbogbo èèyàn lọ. Olóṣèlú ẹni ọgbẹ́ mi fún wọn ní ìmọ̀ràn. Sinimá ìlágbára jù ó lè kú, abẹ́rẹ́ òfin kakọ́lé rẹ̀, ó ti jáde sórí ìgbà o. Abẹ́rẹ́ òfin tó bá ti gún ni àti yọ ọlọ́run kan lára ọ̀sára ni. Bọ́wọ́ ọmọ ọba tẹ̀ kó dá kó má bẹ̀rẹ̀ ikú tó pa bàbá ẹ̀. Ilé-ẹjọ́ yìí dá yín lẹ́jọ́ pé kí wọ́n lọ yẹgi fún yín. Àwọn ìjàrá ọlọ́sàtọ̀ ọlọ́pàá yẹn bá palábẹ́ òkúta rẹ̀. Wọ́n paradà wọn di àkúdàáyà. Gbogbo ìlú káàkiri ni wọ́n ti rí wọn. Kò lè possible láéláé, o ò lè rí wọn mọ́ láyé. Ọlọ́pàá sọ wípé wọ́n ti pa àwọn èèyàn. Wọn ò pa ló. Ṣé o kí tó bá fa gbùgbùrù àfagbò? Ẹni tó bá fi ìdà pààyàn nípa ìjà náà máa fi pa. Ṣé pé kò sí solution àfikọ́ lọ sí court? Ilé-ẹjọ́ pa láṣẹ pé kí wọ́n yẹgi fún ìwọ Nífẹ̀mí Babájídé. Ẹ̀gbọ́n ta ló fẹ́ fẹ̀mí ara ẹ̀wẹ̀ wo tó ń dọ́dẹ àwọn eléyìí? Agbófinró ń kígbe tọ́tọ́tọ́. Wọ́n ní kẹ́ni tó lérí ó ṣàgbéjẹ́ mọ́ wá. Ọkọ̀ tébù làwọn eléyìí. Abẹ́rẹ́ òfin tó bọ̀wọ́ ìjà lálá. Sinimá ti tún abẹ́rẹ́ òfin rẹ̀. A crime story written and produced by Owólabí Àjàsà. Ṣọlá Oyèdélé ló direct ẹ̀. Starring Ọdúnládé Adékọ́lá. Owólabí Àjàsà. Wùmí Ajíbóyè. Bọ́lájí Amúsọ Mr. Latin. Ọlá Ìyáyégbé. Ṣẹ́gun Ògúngbè. Ẹni ẹ̀fẹ́ ní ìtàn. Madam Ṣajẹ́. Yàwọn ògùn tó yìnbọn. Lọ́lápọ̀ Oyèbámijí. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun. Abẹ́rẹ́ òfin. Sọ́kàdúró ní English. Action party movie ní. Suspense rẹ̀ já yàtàyàtọ̀. Ó ti jáde báyẹn tètè lọ́ra ti yẹ. Jimasun,
tó dáṣọ àrùn ró ni mi tí wọ́n bá kọ́lé alárànbarà fún ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. And the fact is, I'm falling in love with you. Yes. Oh, please, who is the lucky guy? Gbega Olorimi, my sweetheart. That cleaner, same one, and don't ever call my husband a cleaner again. Don't make him seek advice. Don't make him to move. I mean, you have to proceed on this. There's nothing to think about. Momo love me, Dada. Mo de mo pe o le da mi. I gave him my wealth, my house, my money. Musora mi the housewife Sile. Gbega has backstabbed me. In fact, Gbega has stabbed me. Can delete any call already or I continue pẹ̀lú ẹ̀ lásán. Actually, ọkọ mi ṣẹ́ mi. Kò dẹ̀ fẹ́ kẹ́ bá mi yanjú ẹ̀. Ẹ fẹ́ jẹ àbúrò mi àti ìyàwó ẹ̀rù. Ó dá mi kan tí mo sọ yìí alọ́mọ ní kí n fi ṣẹlẹ̀ kí n máa tẹ̀lé òun máa sọ mí dídí wọ̀ ṣé máa gẹ̀ẹ́sì obìnrin ni. Ọ̀rẹ́ fi gírámà sílẹ̀ ṣé ọ̀rọ̀ tó wà lẹ́yìn ilé òkè ṣòro ìbò. Nǹkan tí mo fẹ́ ṣe yìí mi ò fẹ́ kí ẹ̀dá alààyè kankan gbọ́ mo fẹ́ kó wà láàrin mi àti ẹ̀ méjì nìkan. Ọ̀sìnbó èmi àti ẹ̀sán láàárọ̀ ó sọ fún mi pé ó máa tẹ́ra ní ọ̀rọ̀ tàfẹ́ sọ. Ṣorí mi tí mo jọ rẹ̀ yìí èmi gangan ló pè ní anáyé tó ọgógó. Action pọ̀ ju tògógó lọ. Ó ti tó ẹ, he don do you, he do. Yoruba Movies Channel, Tenny. Yoruba Movies Channel, Tenny. Drama, action, tragedy, comedy, all comes together on Yoruba Movies Channel. For the best Yoruba movies this week, subscribe to Yoruba Movies Channel on YouTube. Yoruba Movies Channel, Tenny. Super D, the beat murderer. Don't even know that love exists until you came into my life, a brand new journey. Whoa. Ìfẹ́ tó ń ṣàn bí òkun, ìfẹ́ látọ̀run wá. Come into my life and change my life. I'll be your refuge. I'll be your Superman. Oh, yeah. Agbara Ife, kó wá gbé mi wọ̀. Agbara Ife gbé mi wọ̀. Agbara Ife, kó wá gbé mi wọ̀. Agbara Ife gbé mi wọ̀. Ìfẹ́ ló sáyé bọ̀. Ìfẹ́ tó so wá pọ̀ kò ní tú àká. Tínú bá ṣe ṣí bí ìgbà ò bá rí inú mi. Inú kan mo lò sí ẹ má lónú méjì ìfẹ́. I'll be your refuge. I'll be your refuge and fight for you. I'll be
I'll be your Superman. Agbara, Agbara Ife, kó wá gbé mi wọ̀. Agbara Ife gbé mi wọ̀. Kó wá gbé mi wọ̀, kó wá gbé mi wọ̀. Agbara, Agbara Ife, kó wá gbé mi wọ̀. Agbara Ife gbé mi wọ̀. Agbara, Agbara Ife, kó wá gbé mi wọ̀. Agbara Ife gbé mi wọ̀. Agbara, Agbara Ife, kó wá gbé mi wọ̀. Agbara Ife gbé mi wọ̀. Agbara, Agbara Ife, kó wá gbé mi wọ̀. Agbara Ife gbé mi wọ̀. Ìfẹ́ ló sáyé pọ̀. Ìfẹ́ tó so wá pọ̀ kò ní tú àká. Tínú bá ṣe ṣí bí ìgbà ò bá rí inú mi, rí inú mi. Inú kan mo lò sí ẹ má lòlù méjì. Spice it up there. Mo fẹ́ kó like it more than before. Really? Favorite náà ni. Àmàlà. Oh, yeah. You're very hungry. Very. Okay. Coming. I'm coming. Oh, yeah. I said I'm coming. Okay. You'll love it. Shrimp's one of them. Can I eat it? Hmm? Can I eat it? Oh, sure. Why not? You can start. For the love, there's this food. And to sing called Agbara Ife. Baby, I'm blessed already. Thank you, darling. You're welcome. Sorry, darling. Just put it here for you. Thank you. Wow. About the you went? Ah, shall we broke away? That's a simple one, Dada. Ṣé o gbàgbé pé ọ̀la ni June 16? Yeah. Mi ò gbàgbé. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ bí ti bá wọn? That means wípé òun rántí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní June 16 nìyẹn. Kí ló ṣẹlẹ̀? Ṣé ìfẹ́ parí? Babe, what are you saying now? Kí ló ń sọ lẹ́nu now? See, ṣé òun rántí wípé o promise mi ní owó ní June 16? Owó tí mo béèrè lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ sọ wípé o máa fún mi tó bá ti di June 16. So now you've forgotten. Ṣé that's why to she stop at my Of course I'm gonna stop because Hey, it's not funny anymore. No. Jojo. No. I was only teasing you. You can't be teasing me with all this kind of expensive joke. Come on now. You know how important this money is to me. Eh? Oh, local la níbo ló ti fẹ́ kí n ti rówó. To buy the Harola. I'll give you the money. I'll give you. Are you serious? Of course I'm serious now. Show me because if I see Jaye ìdùnnú mi náà ló jẹ́. Why stop at my job all because of that? I'm sorry. Thank you, darling. I can't eat now. Oh yes, you can eat. I need to sort that for that money is very important. And I want you to know that anything to what you do, won't do it, I know, darling. I love you. Love you more.
Don't take my thinking. Agbára kó wá gbé mi wọ̀. Agbára ìfẹ́ gbé mi wọ̀. Oh my God. Agbára ìfẹ́ kó wá gbé mi wọ̀. Agbára ìfẹ́ gbé mi wọ̀. Ìfẹ́ ló sáyé bọ̀. Ìfẹ́ tó sọ wá bọ̀. Kò ní tú àká. Oh no. If I check the time now, I don't think it's already 12 o'clock. And we are doing this till daybreak. Huh? Over and over and over. Fola, overcome me stamina to me. Oh, come on. I can't. Okay, tell me you're not enjoying it. Well, Stop. stop. I'm listening. Tell me you're not. Well, you should know right now that when I say stop, when I say no, I mean I want more. Baby, stop! So I'm gonna give you two. Oh no! Oh my God! Oh baby! Don't even know that love exists until you came into my life, a brand new journey. Whoa. Ìfẹ́ tó ń ṣàn bí òkun, ìfẹ́ látọ̀run wá. Come into my life and change my life. I'll be your refuge. I'll be your Superman. Agbára ìfẹ́ kó wá gbé mi wọ̀. Agbára ìfẹ́ gbé mi wọ̀. Agbára ìfẹ́ kó wá gbé mi wọ̀. Agbára ìfẹ́ gbé mi wọ̀. Ìfẹ́ ló sáyé bọ̀. Ìfẹ́ tó so wá bọ̀ kò ní tú àká. Tínú bá ṣe ṣí bí ìgbà ò bá rí inú mi. Inú kan mo lò sí ẹ má lónú méjì ìfẹ́. I'll be your refuge. I'll be your refuge and fight for you. I'll be your Superman. Hello, for me. Ṣé ti dé? So, you kẹ́lẹ́kẹ́lẹ́ jáde lẹ́gbẹ̀ẹ́ mi. No, mi ò fẹ́ fún wàhálà ni. Mi ò fẹ́ kó o ṣe máa go through the stress of pé o lọ drop mi ní airport then kó tún máa dání kó padà lọ sílé because of traffic. Ìdí nìyẹn tí mo fi tètè kúrò nílé tí mo pè taxify. Adéjì, wá jí mi kò tí ì lọ náà, at least máa gbé ẹ dé airport. Kó dẹ̀ máa wọ 4 AM mo ti jí o kí lè sáré ra ẹ̀sùn oúnjẹ kí n tó kúrò nílé. Kò tiẹ̀ tí pẹ́ tí mo land nsìn mo wà nínú cab nsìn. Yes. Sọ àlà mo ti rí àwọn oúnjẹ tó ṣúlẹ̀ fún mi. Ṣoṣá ti débi tó lọ. Don't even know that love exists until you came into my life, a brand new journey. Are you serious? Thank you very much, my darling. Thank you so much. I'll be
tí mo sọ fún ìgbà pé tí bá ṣe ní tèmi fún mi tó I'm so happy. I'm so happy. Thank you. It's alright. ṣé o mọ̀ pé ìdùnnú mi ni kò dé sí nǹkan náà láyé tí mi ò lè ṣe fún ẹ. Yes, darling. Okay. Àdúrà ẹnìkan ló ń ṣàní just keep praying for me. Tó bá ti ń gbàdúrà fún mi, ìfẹ́ àdèbà ṣe máa rí lára. Okay. Alright, baby. I'll call you tí máa ṣe tán ṣùgbọ́n. Alright, darling. Bye. Alright. Bye. Sorry, please. Could you double up, please? Agbara Ife, kó wá gbé mi wọ̀. Agbara Ife gbé mi wọ̀. Agbara Ife. Like I was saying, sir, in 3 months, the company buy invest every way. Just like the mail that I sent to you, every company was in existence for over 10 years. Google no. Madam, kí ni àrídájú pé tá bá kó àdúró owó ìfún yín a ní pàdánù nínú business la fẹ́ ṣe? Sir, kì í ṣe pé torí mo wá represent company wa ni mo ṣe ń sọ àsọdùn, but I can assure you pé 7 other companies ló ti bá wa dòwò pọ̀, and up to this moment bá ṣe ń sọ̀rọ̀ yìí ìbáṣepọ̀ wa ó sì dánmọ́rán nítorí pé a jẹ́ olótìtọ́ àti olódodo sí wọn náà dẹ̀ ni, and that again you can Google it too. Nǹkan tí mi kàn fẹ́ point out ni pé ẹni pé a máa fi 3 months máa ń dò, but don't you think 3 months is a very long period of time kí business as in a company kókó kó kàn síbi kan without anything for good 3 months? Well, I understand your fear, madam, but the thing is that I command so pay 3 months ni just to be on a very, very safe side. But in most cases, kò ń pay 3 months rárá. Yes. Inú wa dùn gan láti rí yín ọ́fíìsì wa. Oh, really appreciate it. Oh, thank you so much, madam. Thank you everybody for the audience. Well, madam. Yes, sir. Àti ṣetán láti kó 50 million naira fún yín báyìí. Lára àkọ́kọ́ ni o, tí business yẹn bá lọ tí a rí òótọ́ nínú nǹkan tí ẹ bá wa ṣe, a máa fún yín ní ìlọ́po 4 owó tí a kó fún yín kí a fi lè tún ṣe business iwájú sí. Oh, thank you so much, sir. Thank you. I appreciate it. Again, don't worry, no. Any regret, sir. Yeah. Thank you, sir. Yeah. So, only our document and about me sign. Okay. Yeah. Pen. I have to go through. Oh, okay. Don't even know that love exists until you came into my life, a brand new journey. Whoa. Ìfẹ́ tó ń ṣàn bí òkun, ìfẹ́ látọ̀run wá. Come into my life and change my life. I'll be your refuge. I'll be your Superman. Oh, yeah. Agbara Ife, kó wá gbé mi wọ̀. Agbara Ife gbé mi wọ̀. Agbara Ife, kó wá gbé mi wọ̀. Agbara Ife. ẹ ṣe àkọjá lẹ́gbẹ̀ẹ́ mi ẹ kàn sí a máa yọ lọ bẹ́ẹ̀ ni kí ni ọ̀dà ẹ wo ẹ̀yin ìyá wa. ẹ wo èmi lọ́rọ̀ èmi wọ́n lọ́rọ̀ ọ̀gá àmọ́ wọn ò fẹ́ ṣe ní general kọ́nìtì ìrà wà lójú ọpọ́n bí a bá pọ̀ jù báyìí lọ
kẹjẹ ara lé mi yín kan. Baba, kò yé mi. I know you can't understand. Baba, ṣe rí Yorùbá tẹ́ lò fún Kẹ́mi ẹ̀ ó ti pọ̀ jù fún kò lè yé kò lè understand at all. Ọmọ Yorùbá lèmi mi gbọ́dọ̀ gbàṣà wa lárugẹ. Ṣorí Kẹ́mi, nǹkan tí bàbá ń try láti sọ ni wípé wọ́n fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ and he want to talk to you privately without me. Kó má ti yàn kankan bẹ̀. Kémi kan máa sin bẹ́ẹ̀. Ìran làwọn wọ́n sì wà nínú ọgbọ́n tó pọ̀. Àbúrò ọ̀gá lè jọra ti strọ́sọ̀ yìí. Sọ́jọ́ kò dákẹ́. Ọ̀gá ò fowó lójọ. Àbúrò ọ̀gá lẹ pé nígbà tẹ́ tó wá ń pè ní bébí ní ọ̀rọ̀ yìí yé mi. Níbo ló ti já àbúrò ọ̀gá? Wò ó ṣòro ọmọ tó wọlé lọ yẹn. Ọmọ ẹlẹ́mi ni. Na my babe, na my chikolo. See, make I tell you, that babe, Jaye ò gbọ́dọ̀ gbọ́. Ìyàwó mi ò gbọ́dọ̀ gbọ́ pé anybody wá mi wá sí ilé yìí. Kòkòrò gbé nǹkan mi sẹ́nu wúyẹ́. Ó ti dá owó farabalẹ̀. Ṣẹ́rẹ́rẹ́ tẹ́ ń kà yìí, mo ti ṣe báyìí, mo fi mẹ́nu mọ́, n ò lè sọ nada, Tó bá cooperate. Máa jó ẹ lójú. Ọlọ́run bá ń gbọ́ máa jó ẹ lójú. Double promotion ló tún máa nínú ilé. Ọ̀sẹ̀ kíkì tí mo tún máa fún ẹ. Ìyàwó mi gbọ́dọ̀ gbọ́. N wá jọ yín lójú, wọ́n cooperate, wọ́n àlùmọ́rù, wọ́n epsilon, wọ́n push. Bàbá mi yẹ. Àgbà yìí kò gbọ́dọ̀ Tuale. Olóṣèlú ìwọ pátá tí wọ́n ti ń ká pátá wọn ní ìsìn abọ́sà iná ìmọ̀tọ́ rẹ̀. Àmọ́ ibi tí wàá lọ wà rèé o níbi tó wó ibà expire tán sí ni gbogbo àṣírí tó wà láàrin ní mọ̀ tí n bá ti fi ta kàlùkàlù ta tẹ́tí àbí ta bẹ́ẹ̀dì Nàìjà ọ̀tán ni kò sí ní tọ́kàn mi wáyé láti tẹ́ báyé mi jẹ́ ayé tí mo kọ́kọ́ wá tẹ́tẹ́ lọ́pàá mi àti báyọ̀ jáde. Thank you so much, madam. Oh, you're welcome, sir. Yes, as you can see, èmi àti àwọn staffs mi àti ṣe meetings upon meetings kó tó di pé I invite yín and we are all impressed bí a ṣe sọ̀rọ̀ iléeṣẹ́ yín gẹ́lẹ́ làbà but one thing mo ní fẹ́ kí ẹ disappoint wa. Oh no, sir. Mo fẹ́ kẹ́ wá rest assured pé a ní disappointing. Ọlọ́run á gbà fún wa. I hope so. Ọlọ́run tó ti ń gbà fún wa látijọ́ ìkọ́ni àìmọ̀ ṣe sí wa. Well? And I promise you that after this first leg, ẹ̀yin go let my request for. Really? Oh yes. Thank you so much. All right, I'm sir. appreciate it. All All right. sir. It's nice doing business with you. And you too. Ẹgbẹ́ ni èyí ti gbé ní olé. Ọ̀dà bẹ́ẹ̀. Inú mi dùn ayọ̀ mi. Àwa là múlé lọ́wọ́. Ẹ wo ẹjẹ́ ń ti ilẹ̀kùn yìí kí n fi bá yín gbé bàkì yín wọlé. Ẹjẹ́ ń ti dáadáa. Àwọn èèyàn burú. Ayé le ìbò sí o. Ẹ gbọ́. Ninja. Bẹ́ẹ̀dì
tí ò ní yẹ́lò ní yé. Láwọn ṣẹlẹ̀ ló ti yẹ́lò rẹ́gì wọ́n ń wọlé gbà ó gbà ní pa. Bẹ́ẹ̀lì sẹ́ni bẹ́ẹ̀lì ìdè aláìwòlò fúlò wọ́n máa sáré káàkiri bí sí sáré ní ìgbìdà ní wọ́n sá káàkiri ó lóun jẹ fúnáìtà bẹ́ẹ̀lì òfúlò èní ní bẹ́ẹ̀lì òjì. Lọ́wọ́ ní láyé tàjọ́ sọ̀rọ̀ ojú tó rọrọ̀ yébéyàn ṣe ń kú rè é yébéyàn ṣe ń lọ rè é mo dá ọlọ́run ní jẹ́ kí àwọn mi kú àbí. Open for me. Gbèsè kan mẹ́ orí ikú àti orí dákúndàbọ̀ kí má ṣe ṣẹ̀ṣẹ̀ gbẹ̀rù. Anyways, mo fẹ́ kẹ́ gbèrò ní kúrò lára because I need rest and tẹ́ bá ń ronú kò sí bí rest yẹn ṣe fẹ́ work fún mi. Ẹ ṣe bẹ̀rẹ̀ dọ́tọ̀, èmi náà ti bá sọ̀rọ̀. Àwọn staff sọ fún mi pé wọ́n pàdé ọkọ wọn lọ́nà. So tí wọ́n bá padà dé ẹni fún wọn ní ọ́fíìsì. Ṣé wàá tó time there fún mi náà padà check on. Just take it easy, madam. Aláìmoore ìka ọkùnrin ni bọ̀bọ̀ tẹ́ ń pè ní Folami àbí kí ló gbórúkọ yẹn. Ìjọ tó ti kọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀ fún mi báyìí lẹ́mí mi ti ń takò. Friendship mi. Kú jókòó dalẹ̀. Ṣé ìyá rẹ̀ rí? Báwo ni? Ojú ẹ̀ máa dọ̀kẹ́. Lọ sí ìdàbọ̀. Àti bí mo ti mú ọjà rẹ̀. Ìdàrú ojú mi ń dán ojú ti ẹgbẹ́ mi báyìí. Ṣojú lè dọ́gba. In fact. Well, you know like the saying, only when you're happy. I can see me about to do Mama honey. Benny, I can see it all over you. Thank you, darling. Ibolwada. Kí wá rí ẹ náà ni o. Wow. Jọ ọ̀rẹ́ mi tó bá ní bínú mi ìfẹ́ sọ̀rọ̀ yìí ń ṣojú àlejò ni. Àlejò. Ọ̀rọ̀ ọkọ ètò introduce mi ni. Oh, sweetheart mi, Folami. Ṣáàgbọ́n tèmi. Ọba dẹ̀ sọ lójú ẹ̀ náà. Ṣáàgbọ́n ó mọ̀ pé bọ̀bọ̀ yẹn ó kéré sí ẹ̀gàn ni because mi ò mọ ibi tó fẹ́ gbé wọ ṣé o lè present yẹn fún àwọn ọ̀rẹ́ wa káwọn yẹn dẹ́ accept ẹ̀ ṣá. Yesterday, what's wrong with you? Kí ni tí wọ́n gbélé tó ń sọ yìí náà? Ṣé wọn náà ti join wọn ni? Àwọn tó feel wípé age is a barrier when it comes to love. Kí ni age láti ṣe pẹ̀lú love? Age has nothing to do with love. If anyone important, he loves me, I love him, so, and I'm happy. Alright. So o rí pé inú mi dùn ni. I can see it all over you. And you don't know pé tí inú èèyàn bá dùn láti inú, ó máa hàn níta ni. Of course. And you're not happy that I'm happy? I'm happy you're happy. Uh-huh. But this happiness
I pray it lasts. Oh, it's gonna last. I don't think so. You're not God. Tó bá sọ bẹ́ẹ̀, but sori ohun mi látàná kó tó dé ni o. Àṣàjẹ́ má ṣẹlẹ̀ mi. Kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ tí mi ní sọ lójú ọlọ́rọ̀. Sori wà bọ̀bọ̀ yìí, ọ̀bọ ni wọ́n. Kò sí ibi tó fẹ́ ṣe fún wọn. Wọ́n máa ń padà wà ní láṣọ gbẹ̀yìn ni. Bẹ́ẹ̀ni, sori eléyìí kò ní nǹkan in everything ẹ̀ ti ìjọra yín rá ẹ̀ wà compatible. Ibi tó ti rọrùn nìyẹn. Ẹni tó mọ̀ ló ti ń crucify ẹ̀ báyìí. Ṣé tó bá mọ bọ̀bọ̀ Folami wá rí pé he's just a total different person from gbogbo àwọn ọkùnrin tí mo ti bá pàdé ilé ayé mi. Ọ̀rẹ́ tí mi bá sọ ilé ìfún ẹ kò sẹ́ni kankan tó máa sọ fún ẹ. Ṣé orí bọ̀bọ̀ tèmi ń wò yìí sí mo ti lè fi séèjì nǹkan tó máa jẹ lọ́la kò ní orí kankan tó fẹ́ ṣe fún ẹ. Má sọ bẹ́ẹ̀ mọ́, ó ní orí púpọ̀ tó máa ṣe fún mi. Bóyá Túndé kí ló ń ṣe ẹ̀ náà? Ó mọ̀ mi ò tún ṣe mí. Ó mọ nǹkan táwọn ọkùnrin ti fojú mi rí. Ó mọ àrà tó ti fi mí dá. Bàbá ìdè wa dé sílé ayé mi lọ́gọ́ báyìí. Ó dẹ̀ wá sọ gbogbo nǹkan tó ń sọ yìí. I love him. Bàbá ìdè nífẹ̀ẹ́ mi. And if you are my friend, as in ọ̀rẹ́ mi tòótọ́, ó yẹ kí inú ẹ̀ dùn fún mi ni. I'm happy for you. Yes. But nǹkan tí mo rí lọ́la ó jù báyìí lọ. Tí wọ́n jẹ́ bí wòlíì ni. Mo ṣe wòlíì. Ó jẹ́ kí n ṣe Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Ayọ̀ ló máa já sí. Àmín. If you love me, accept him. Ọkùnrin ló fún bìnrin. Bó tèmi. Yé Túndé. Ọ̀dà má bínú. Ó ti bínú má bínú. Ìyàwó ọ̀sìnkì. Èmi nìyẹn. Ṣé ní ọjọ́ wedding wa ìwọ ló máa ṣe chief bridesmaid? As in I can't wait. I can't wait. Folami is just a sweet person. Every day is just like a new day with him. Yes. Ọlọ́run aṣọ àjò. Aṣọ mi àti. Wàá jókòó, wàá gẹ́gẹ́gẹ́gẹ́, wàá mú. Aṣojú wa gbà kejì. What do you mean by that? Ó ti mo sọ títí ìwọ ló gbọ́ tó kọ tí kún ohun yẹn sì mo bí tó bá ẹ dé. Ọ̀rẹ́ mi. Folami hurt me. Mi ò ever imagine láyé mi. Ó lè ṣe irú nǹkan tó ṣe fún mi. As in, I still can't comprehend it. Mi ò lè believe it. Ó sì dàbí àlá lójú mi ni. Irú wọn máa padà ya wèrè mọ́yàn lọ́wọ́ ni. Olórí burúkú nínú wọn. Fi bí kọ́kọ́ wà compatible rárá. Ṣé tó wọ́ ni ojú lọ? Ní ti dúró, in fact, ó bí tẹ̀ ó nà pa lórí ìdúró. Kò lè bẹ́ ẹ̀rìn kó ń kú ọ̀nà rí pé káwọn èèyàn rí pé èèyàn ló wà lẹ́gbẹ̀ẹ́ yìí ọmọ kékeré pátápátá ni. So in fact ó ti ń mò ń rò bákan àbí ìwọlódé ló fóṣólẹ̀. Kí ló sọ? Mo ní bóyá wo ló fóṣólẹ̀. Òṣòlẹ̀. Ṣé o trust me ni? Mo trust ẹ but ó ti ń rí bákan lójú tèmi sí náà. O lè máa lọ mo fẹ́ rest. Ọ̀rọ̀ mi ti pọ̀jù àbí? Ẹ ti yé mi. O need the rest. Yẹtù ní jáde. Bá a ṣe ń sọ títí tó fi bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ dé nìyí o. Ó dẹ̀ ṣe sùúrù. Mo ní kò jáde. Tó máa lọ. Kò sí wàhálà. Ṣá rest. Pẹ̀lẹ́. I don't even know that love exists until you came into my life, a brand new journey. Ìfẹ́ tó ń ṣọ́ bí òkun, ìfẹ́ látọ̀run wá. Come into my life and change my life. I'll be your refuge. I'll be.
Olúwa ṣeun o. Àwọn tá à ń retí dé rẹ̀. Ọkọ mi, ṣe dáadáa ni. You're welcome. Báwo ni? So good to see Gbogbo òun kọ́ Jay Nkechi. Ọmọ arẹ́tí ẹ̀ bí ojú. Ọmọ yẹ́wù mi ṣáṣá ló jẹ. Ọmọ ṣèké kúrò ń bẹ́. Ọmọ bí ò bá ṣèké ara èrò àti dúpẹ́ lọ́dọ̀ lọ. Ó rí bí adó sí. Pàṣẹ ti gbọ́kọ̀ mi bá ṣe àdó dé bàbá. Wọ́n lè sọ pé Nàìjíríà gbóná. Inú tèmi gan ti ẹ̀dùn láti rí ẹ lálàáfíà. Ṣé torí mi náà lè ṣe wá wọ tẹnura tẹ gbé gbégbé lórí náà? Ilẹ̀kẹ̀ tí mo fẹ́ fi sọ́rùn yé ẹ ní oje. Mo fẹ́ gbé lẹ̀kẹ̀ tó lóye kan sọ́rùn. Torí mi lè ṣe fúnra tẹ́wọ́. Gbogbo ilẹ̀kẹ̀ ló kù kí n gbé sí láàbà. Welcome. Anything will change o, ẹ̀ tí ẹ̀ lè pè é. Ṣé ni yóò ti dàgbà ẹ̀? Mọ̀ ẹ̀ bàbá yín fẹ́. Jẹ́jẹ́ ni èṣù jókòó tó lọ ń tọ̀. Jẹ́jẹ́ lèṣù jókòó tó lọ ń tọ́ èṣù ó ń wá wàhálà mi o. Look, I am not ready to combine your problem with other people's problem. How many times have I told you that Abuja is my working place and Lagos is my house? Tell me, ta ló kí ẹ láyà tó fi ń láti wá mi wá síbi iṣẹ́ mi? Ṣé mo invite ẹ? Gbogbo obìnrin tèmi mọ̀ ní ayé o máa ń support ọkọ wọn ni o, but as for you, you are going the other way round. I'm actually tired. If you know you can't support me, just let me be. Ọkùnrin tí ò lè dúró tì ẹjọ́ ìṣù. Jẹ́ kó máa lọ now, let him go. Èmi ò lè allow you to stigmatize me. Ẹ lè tọ́tí mi, ṣe ti gbọ́. Rọ́mọkẹ́. Don't you ever Rọ́mọkẹ́ mi. Èèyàn tí ò ṣe é rí mọ́yàn nìyí. Èèyàn ní dọ̀tí játijàti yìí. Ẹ jáde kúrò nílé mi. Honorable, you hate me. Jáde kúrò nínú ilé mi. Olùṣe realize pé ilẹ̀ ká gbogbo wàhálà ìsílẹ̀. Ṣé òkú wàhálà tí mo tẹ̀sẹ̀ bọ́ sí mọ́ mi ṣe. Ṣáde sọ̀hún, keep quiet. Òbúrú. Ọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń yé mi bọ̀ báyìí. Ṣùgbọ́n mo fẹ́ kó o tẹ́tí sí mi kó o gbọ́ mi dáadáa o. Àti jẹlẹ́dẹ̀, yùngbàyùngbà, àti sanwó ẹ̀ tìkọ̀tìkọ̀. Bẹ́ẹ̀ àtò ẹ̀ tì kò burú. Ìyá wa, tí n bá gbọ́ yín dáadáa, are you telling me wípé nǹkan tí Jádesọ́lá sọ òótọ́ ni? Kí lẹ fẹ́ kí n sọ? Mr. Olawepo, 50 million naira fẹ́ kẹ́ step down fún Honorable Adeosun. Oh, go. Oh, they go lọ́pọ̀lọpọ̀ because you're very stupid. Yeah, because tó o bá stupid ni, o ò ní ní effrontery láti wọlé lé mi wá kó máa offer me this shit, okay? And I don't want to ever see you again. And if you ever try me, you will regret the day you were born. Let's get out. Woman, you are looking for my trouble, and I'm going to give it to you. A máa ṣe nǹkan. A máa ti parí o. Kí ló wá ṣẹlẹ̀ báyìí? Well, ọmọkùnrin Ọláwépọ̀ yìí, ó máa ní igi wọ́rọ́kọ́ tó ń dáná rú báyìí o. The man is gradually becoming a threat. What's an arrant nonsense? Kí ló lè ṣe fún yín? Where's Fọlákẹ́? Fọlákẹ́! Fọlákẹ́! You are under arrest! Abẹ́rẹ́ òfin ni ogun o, abẹ́rẹ́ òfin ni ogun, ẹni tó fọwọ́ padà òfin lójú, tó ń tẹ́lẹ̀ báṣubàṣu, tó ṣe bí ẹni gbọ́jú gbogbo èèyàn lọ. Abẹ́rẹ́ òfin ni ogun, sinimá ìlágbára jù ó lè kú. Abẹ́rẹ́ òfin kakọ́lé rẹ̀,
ó ti jáde sórí ìgbà o. kásá abẹ́rẹ́ òfin tó bá ti gún ni àti yọ ọlọ́run kan lára ọ̀sára ni. bọ́wọ́ ọmọ ọba tẹ ẹ̀kọ́ dá kó má bẹ̀rẹ̀ ikú tó pa bàbá ẹ̀. ilé ẹjọ́ yìí dá yín lẹ́jọ́ pé kí wọ́n lọ yẹgi fún yín. àwọn ìjàrá ọlọ́sàtọ̀ ọlọ́pàá yẹn bá palábẹ́ òkúta rẹ̀. wọ́n parada wọn di àkúdà yá. gbogbo ìlú káàkiri ni wọ́n ti rí wọn. kò lè possible láéláé o ò lè rí wọn mọ́ láyé. ọlọ́pàá sọ wípé wọ́n ti pa àwọn èèyàn wọn ò pa mọ́. ṣé òun kò tó bá fa gbùgbùrù àfagbò. ẹni tó bá fi ìdà pààyàn nípa ìdà náà máa fi pa. ṣé pé kò sí solution àfikọ́lẹ̀ sí court. ilé ẹjọ́ pa láṣẹ kí wọ́n yẹgi fún ìwọ nífẹ̀mí Babájídé. ẹgbọ́n ta ló fẹ́ fẹ̀mí ara ẹ̀kọ́ ewu tó ń dọ́dẹ àwọn eléyìí. agbófinró ń kígbe tọ́tọ́tọ́. wọ́n ní kẹ́ni tó lérí ó ṣàgbéjẹ́ mọ́ wá. ọ̀tọ̀ tébù làwọn eléyìí. abẹ́rẹ́ òfin ó tó bọ̀wọ́ ìjàlálá. sinimá ti tún abẹ́rẹ́ òfin rẹ̀. a crime story. written and produced by Owólabí Àjàsà. Ṣọlá Oyèdélé ló direct ẹ̀. starring Ọdúnladé Adékọ́lá. Owólabí Àjàsà. Wùmí Àjíbóyè. Bọ́lájí Àmúsọ Mr. Latin. Ọlá Ìyá Igwe. Ṣẹ́gun Ògúngbè. ẹni ẹ̀fẹ́ ní ìtàn. Madam Ṣajẹ́. Yàwọn Ògùn tó yìnbọn. Yọlápọ̀ Oyèbámijí. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun. abẹ́rẹ́ òfin. sọ́kàdúró ní English action party movie ní. suspense rẹ̀ ga yàtọ̀. ó ti jáde báyẹn tètè lọ́ra ti yàn. ẹni tó dáṣọ àrùn ró ni mi tí wọn bá kọlé alárànbarà fún ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. And the fact is, I've fallen in love with you. Oh, please, who is the lucky guy? Gbéga Olówórími, my sweetheart. That cleaner tomorrow. Same one, and don't ever call my husband a cleaner again. Don't make him seek advice. Don't make him to move. I mean, you have to proceed on this. There's nothing to think about. Mo mọ̀ pé love me dada. Mo dẹ̀ mọ̀ pé kò lè dà mí. I gave him my wealth, my house, my money. Mo sọra mi di housewife sílé. Gbéga has backstabbed me. In fact, Gbéga has stabbed me. ká delete ẹni kó lára ẹni ọ̀rọ̀ bá kọ́ dín pẹ̀lú ẹ̀ lásán. Actually, ọkọ mi ṣẹ̀ mí. Kò dẹ̀ fẹ́ kẹ́ bá mi yanjú ẹ̀. Àbúrò mi àti ìyàwó ẹ̀rù. ó dábìí kan tí mo sọ yìí alọ́mọ ní kí n fi ṣẹlẹ̀ kí n máa tẹ̀lé òun máa sọ mí di big boy ṣé máa máa gẹ̀ẹ́sì obìnrin ni. ọ̀rẹ́ fi gírámà sílẹ̀ ṣé ọ̀rọ̀ tó wà lẹ́yìn ilé òkè ṣòro ìbò. nǹkan tí mo fẹ́ ṣe yìí mi ò fẹ́ kí ẹ̀dá alààyè kankan gbọ́ mo fẹ́ kó wà láàrin mi àti ẹ̀ méjì nìkan. Pọ̀sibú èmi àti ẹ̀ sọ̀rọ̀ láàárọ̀ ó sọ fún mi pé òun máa tẹ́ra ní ọ̀rọ̀ tàfẹ́ sọ. Ṣorí mi tí mo jọ rẹ̀ yìí, èmi gangan ló pè ní anáyé tó wọ gógó. Action pọ̀ ju tògógó lọ. Ó ti tó ẹ, he don do you, he do. Fọlá ó dójú tì mí gidi gan ni. Mo dé bí ń sìn ẹsẹ̀ mi ti ń kọ́lẹ̀ náà. Èmi ò mọ̀ pé gbogbo àwọn nǹkan tó ṣe ó le tó lè. Jákujàku ló ń gbé dáadáa ní kódà. Èmi náà lè gbárù ẹ̀ náà. Ẹni ẹlẹ́ni. Ẹ wo ẹ̀yin ni mo máa ìyàwó mi ìwọ ni mo máa bẹ̀ tó Ọlọ́run kò sí nǹkan tí kò ṣẹlẹ̀ ní abẹ́ ọ̀run ṣùgbọ́n a máa tún ara wa bára wa ṣe náà níwọ̀n ọkọ àti ìyàwó kò síbi tẹ́ máa tira yín sí please dúró Ọlọ́run jọ ro tèmi mọ́ lára jọ dúró Ọlọ́run. ẹ wo èmi ti jẹ́ kó mọ̀ láti bẹ̀rẹ̀ mo ti fọ̀ sí inú nǹkan báyìí mo ti wọ pé ọmọ lẹ́lẹ̀ kò sí tẹ́ bá gbé wọn sórí bẹ́ẹ̀dì ó máa jábọ́ ni mo sọ fún un mo ní kò sí tẹ́ bá daṣọ fọ́bọ̀ omi náà ló máa padà yàyàn láṣọ. ọ̀rẹ́ ìyàwó ni ní ẹ má jẹ́ kí wọ́n dàrú tẹ́ bá láìkì ọ̀rẹ́ yín ẹ jẹ́ kí. nǹkan tó ṣe ni mò ń sọ. èyí ti dàrú. ẹgbẹ́ kí mi ò mọ̀ Túnjí mi ò mọ̀ iṣu lélẹ̀ iṣẹ́ iṣu ni mi ò dẹ̀ ní jẹ́ kí èṣù ya mi lò mọ́ ìwé òtún sọ́mọ lọ́wọ́ mi mọ́ ọlọ́run tó ń torí ọlọ́ ìyàwó mi tó ń torí ọlọ́ dáríjì mi ṣàánú mi.
Mi ò believe pé o lè ṣe nǹkan tó ṣe fún mi. Tó bá ní o máa ṣe rẹ̀ fún mi, má má jiyàn. Mi ò mọ̀ kò yé mi náà, iṣẹ́ èṣù ni, ọlọ́wọ́ èṣù ni. Lórí bẹ́ẹ̀dì wa. Ó ní ṣe èṣù orí títì ilẹ̀ kò tí sẹ́ni mọ́tò kú lọ kú dáadáa. Ẹ jẹ́ kó ń sọ̀rọ̀. Ẹ ṣáàrí pé wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ ni. Jọjá rí ìyàwó mi dúró Ọlọ́run. Má gbọ́ tẹ̀lé gan. Please ilé ò ní dá o. Abánidá ò ní bá mi débẹ̀ o. Àmín. Abánidá ò ní bá débẹ̀ o. Àmín. Ṣé ẹni tí ń bá ṣẹlẹ̀ náà ilẹ̀ ní ra yín? Ṣé ti yé sìn? Please. Yes. Mo fẹ́ bí ẹni bẹ̀rù kan. Ǹjẹ́ nǹkan kan wà tí olólùfẹ́ méjì máa fi bára wọn lọ? Tí mo fi bá ẹ lọ. Kò sí, gbogbo ẹ ló fi tẹ́ mi lọ́rùn, gbogbo ẹ pátápátá. Ó dẹ̀ mọ̀ mí o. Ó gbọ́ ọmọ bí nǹkan kékeré. Ó lè break heart mi. Ó dẹ̀ gbọ́. Please. Ìyàwó mi please. Tó Ọlọ́run, má rò mọ́ rárá. Jẹ́ ká fi nǹkan tó ti lọ sílẹ̀ bó ti lọ nìyẹn. Please, tó Ọlọ́run. Wọ́n bí lé kó ṣe mọ̀. Wọ́n láti ẹ̀ náà ni mo wò mọ́ lára mi. Bá ti fẹ́ ṣe bá gbogbo ojú ẹ̀ jẹ́. Please. Mo love ẹ ju ìgbésí ayé mi lọ. Mi ò lè dáyé láìsí Folami mi. Ìfẹ́ tó ń ṣàn bí òkú. Mo ti dárí jù. Ṣe mo appreciate. Ṣe. Ọkọ tó lé. Ẹ jẹ́ bá mi bẹ̀ Folami lẹ́bẹ̀ẹ́ kan. Ẹ bá mi bẹ̀ pé kó jọ kó má dánwó ẹ̀ wò mọ́. Ní oṣù rẹ̀ kò lè ever dánwó ẹ̀ wò mọ́ láyé. Kì í ṣọmọdé. Mo nǹkan tá a ti fà kó tó dì sí ni kò lè ṣe rẹ̀. I promise. Wọ́n náà ti realize mistake. Ẹ ṣé. Thank you. Don't even know that love exists until you came into my life, a brand new journey. Ìfẹ́ tó ń ṣàn bí òkun, ìfẹ́ látọ̀run wá. Ìyàwó mi fún mi ní kiri kan last time tí mo wá. Ṣùgbọ́n alẹ́ tẹ́tí àmì sí sẹ́yìn. I'll be your refuge. I'll be your Superman. Oh, yeah. Agbara Ife, kó wá gbé mi wọ̀. Agbara Ife gbé mi wọ̀. Agbara Ife, kó wá gbé mi wọ̀. Agbara Ife gbé mi wọ̀. Ìfẹ́ ló sáyé bọ̀. Ìfẹ́ tó so wá pọ̀ kò ní tú àká. Tínú bá ṣe ṣí bí ìgbà ò bá rí inú mi. Inú kan mo lò sí ẹ má lónú méjì ìfẹ́. I'll be your refuge. And fight for you. I'll be your Superman. Agbara Ife, kó wá gbé mi wọ̀. Agbara Ife gbé mi wọ̀. Kó wá gbé mi wọ̀. Agbara Ife, kó wá gbé mi wọ̀. Agbara Ife gbé mi wọ̀. Agbara Ife,
gbé mi wọ̀ agbára ìfẹ́ gbé mi wọ̀. Agbára ìfẹ́ kó wá gbé mi wọ̀ agbára ìfẹ́ gbé mi wọ̀. I'll be your refuge. I'll be your Superman. Agbára ìfẹ́ kó wá gbé mi wọ̀ agbára ìfẹ́ gbé mi wọ̀. Agbára ìfẹ́ kó wá gbé mi wọ̀ agbára ìfẹ́ gbé mi wọ̀. Until you came into my life, a brand new journey. Whoa. Ìfẹ́ tó ń ṣàn bí òkun, ìfẹ́ látọ̀run wá. Come into my life and change my life. I'll be your refuge. I'll be your Superman. Agbára ìfẹ́ kó wá gbé mi wọ̀ agbára ìfẹ́ gbé mi wọ̀. Agbára ìfẹ́ kó wá gbé mi wọ̀ agbára ìfẹ́ gbé mi wọ̀. Ìfẹ́ ló sáyé bọ̀, ìfẹ́ tó so wá pọ̀ kò ní tú àká. Tínú bá ṣe ṣí bí ìgbà ò bá rí inú mi, inú kan mo lò sí. Náà tẹ̀lé wá sá. Ẹ mọ̀ nǹkan tí máa ṣe fún mi. Màá fẹ́ kí n pè é, ẹ jẹ́ kí n pè é tí bá ti délé because I'm about to drive. Yes, sir. Thank you very much, sir. Thank you so much for your support. I really appreciate it. Thank you. Babe. Darling. Yeah. Tell me what's wrong at all. It's one of my business partner and Jumoke Odetola. You understand? We didn't expect to call her for the past 2 weeks. So when she came in, I was like, oh my God. So no choice that I'm too excited, mommy. I understand, but to come back to my channel. I'm sorry, darling. It's okay. You can go any other place. Sure. My glasses. What if you see? Oh, yeah, it's long. Go to buy a pack here. All right, darling. Don't even know that love exists until you came into my life, a brand new journey. Whoa. Ìfẹ́ tó ń ṣàn bí òkun, ìfẹ́ látọ̀run wá. Come into my life and change my life. I'll be your refuge. I'll be your Superman. Agbára ìfẹ́ kó wá gbé mi wọ̀
Agbara Ife gbé mi wọ̀. Agbara Ife kó wá gbé mi wọ̀. Agbara Ife gbé mi wọ̀. Ìfẹ́ ló sáyé bọ̀. Ìfẹ́ tó sọ wá. Kí ló ṣe? Tùmí kí ló ṣe náà? Inú rẹ̀ kí ló jẹ? Tell me now, kí ló jẹ kí ló mú? Okay, kí ló ti lò? Don't do anything. We'll check out my love hospital, please. Hey. Mom, boy, you know what? Check it out first. Yeah, baby. It's just a surprise, you know. Oh yeah. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Long life and perfect prosperity to you, darling. Oh, baby. Can you imagine? It's my birthday. O tún wá tán mi wá sílé. O wá tán mi wá sílé tó tún wá jẹ́ ní bedroom. O tún wá tán mi sórí. Yeah, because I know after the wish, we go to the next stage. Next. To celebrate it. Next stage here. Yeah, you know what I'm saying. You're not here. Sweetheart. Ìfẹ́ tó ń ṣàn bí òkun, ìfẹ́ látọ̀run wá. Come into my life and change my life. I'll be. I'm so glad to miss you. I miss you. Come, because I can't imagine living without you. I'm so used to you. What do you mean by you miss me? Should I be next month when we travel? No, babe. No. Don't start. Kí ni túmọ̀ gbogbo eléyìí náà? Kí ni gbogbo eléyìí náà? Folami, stop. No. Má fi mi mímú mọ jẹ. Mi ò kì í ṣọmọdé o. Kí ni gbogbo eléyìí? Folami, stop this now. No. Must we always go over this? Mo ṣáà ti explain fún ẹ. Please, don't do this. You know I'm not going for pleasure. School ni mo lọ fún now. And so, baby, come on now. You're going for so long. Okay. Torí pé o ti mọ̀ wípé I can't live without you. Ló ṣe ṣe gbogbo nǹkan báyìí tó gbogbo nǹkan tó ṣe ló ṣe fún mi. Now listen, relax. Tó bá lọ síbi tó ń lọ. Ṣé mo pé kò sí anybody mi báyìí fún mi mọ́? Màá pokùnso, màá kú sí ẹ lọ́rùn, màá para mi sí ẹ lọ́rùn. Tó bá lè ti para mi sí ẹ lọ́rùn, ibi tó wà ẹ́ wà wá ọkùnrin mi wà fẹ́ bẹ̀. Folami, má pa mí. Stop this now. O ṣá mọ̀ pé kì í ṣe pleasure ni mo ń lọ fún. Success wa ni mo ń lọ fún. At least mo fẹ́ lọ kàwé ni. By the time I come back, I'll be highly placed níbi iṣẹ́, and that means more money, better life for both of us. But babe, owó kò ní fẹ́ náà. I know. But in order for us to prepare for our future, I need owó àfi tá bá fẹ́ tán ra wa jẹ. You know what? I understand how you feel. Mo dẹ̀ mọ̀ gbogbo nǹkan tó ń wò. Ṣòrí bí mo ṣe ń gather owó jọ fún education mi náà ni mo ti ń save up fún ẹ. So mo fẹ́ assure ẹ pé o ò ní lack anything while I'm away. Okay? Because èmi gan kì í ṣe pé máa wùn mí kó padà lọ sí ìdí iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ now. No. So don't worry. We will be fine. But baby, that's not the issue. We'll be fine, baby. That's not the issue. I need you more. Agbara Ife. It's okay. Kó wá gbé mi wọ̀. Èmi wà okay ń tèmi. Yeah. Oh, sure. Ó dá mo ti gbọ́ ẹ. Okay. I love you too, baby.
Yeah, bye. See you there. Àǹtí mi, ní àtìlẹ́jọ́ ń sọ̀rọ̀. Wọ́n mẹ́bọ̀, kí ló fẹ́ mọ̀? Èmi àti boyfriend mi. Ibi ló ti mọ́ra yín rí. Ìgbà wo lèmi àti ẹ̀mí tàbí? So, màá wá pè ẹ́ jókòó máa sọ fún yín pé àbúrò mi o, mo ti ní boyfriend o. Ó ṣòkó mo ti máa ń sọ̀rọ̀ fún ẹ jù. Anyway, ṣá. He has been my boyfriend for so long. Èmi àti ẹ̀ṣẹ́ to reconnect. Àpàdé somewhere somehow. Although our méjèèjì àjọ ń form fúnra wa. But then, I lè hide it because I'm on click on. But ṣé lè ṣó pé ẹni tí ẹ̀ ń sọ yìí, ẹ ṣó pé yàn dáadáa. He's actually a good man. Mo ti pẹ́ now, kì í ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ mọ̀, so he's good. Connection yẹn gangan ni. There is just something about him. I can't explain. But oníbòye máa ń click, as in èmi àti a máa ń click, a máa ń wọnú ara wa gan. Even when I try to be so hard, they help it. Woman melt. And I think I want you to ìfẹ́ tó ń ṣàn bí òkun, ìfẹ́ látọ̀run wá. Come into my life and change my life. I'll be. But kí ló ń dúró wò láti bí iye ọdún tó sọ pé o fi wà nílùú òyìnbó tí ò fi lọ́kọ, kí ló ṣẹlẹ̀? Sí nǹkan tó ń dúró dè náà, ó ń dúró lọ́kọ ẹ̀. Èmi ló ń dúró dè. Because gẹ́gẹ́ bí kan tó sọ lẹ́ẹ̀kan, nígbà obìnrin bẹ́ẹ̀ ṣọ́ irú ọmọ bẹ́ẹ̀ ló lè ṣe padà dé ìsìn. Èmi náà ló wà bá. Ọkọ ìyàwó báwo la ṣe fẹ́ ṣe rẹ̀ báyìí, ibo ló fẹ́ fi Jayé sí? Aisha, àgbàlagbà ni Jaye, kò sí nǹkan kan tí mo fẹ́ fi Jaye ṣe. Mi ò lè fẹ́ Jayé jù mí lọ. O rò pé ẹkùn lọ rí dókítà? O ti sick now. Ṣé ìsinmi ẹ̀ṣẹ̀ wọ́n wípé Jayé jù ẹ lọ so wọ́n fi nǹkan lẹ̀ lójú tẹ́lẹ̀? Wo bí àfẹ́bí ṣólóore ló ń ṣe bóyá ṣe yìí. At the same time, èṣù tá a ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ó máa dájú áńgẹ́lì ta ẹ̀ṣẹ̀ ń gbúrò ẹ̀ lọ. Wo àánú ẹ̀ ń ṣe mí o. Lóòótọ́ èèyàn gidi ni, èèyàn tó dáa ni, àmọ́ kí ni ká ti gbọ́ pé kí n gbérú ẹgbẹ́ ẹ̀yà mi sílé gẹ́gẹ́ bí ìyàwó. Does that make any sense to you? Does that make any sense to you? Wọ́n náà imagine tó bá wá sílé wa, tó bá fẹ́ bá sọ̀rọ̀ o kì í lè free láti bá sọ̀rọ̀, wàá máa ṣe ìgbà míì tó bá rí ló ká ẹ̀ láti lè you understand? Wàá máa feel reluctant láti lè bá sọ̀rọ̀. Ìyàwó ọ̀rẹ́ ẹ̀ nìyẹn o. Ọjọ́ wo la fẹ́ ṣe gbogbo yẹn dà? Ọjọ́ wo la fẹ́ ṣe gbogbo yẹn dà? Ó ṣe wá yẹn mi ò lè fi yangàn, kódà mi ò lè gbé lọ lé fún ìyá mi ebe ìyàwó mi lélẹ̀. Àmì àwọn pé mo ti rọ́ọ̀rẹ́ àwọn. Ṣé o mọ̀ pé ìtumọ̀ ènìyàn ni? Jáde ọ̀rọ̀ ẹ̀ ó dàbí egungun ẹja ni, kò ṣeé gbé mi, kò lè ṣe pọ̀, àmọ́ èmi máa pọ̀. Yes, máa pọ̀ tó finally tí ò lè sí nǹkan tó máa ṣẹlẹ̀. Ìyàwó mi ló dé yẹn, níbo ni mo fẹ́ fi ìyàwó mi sí? Bí o lè gbé Jayé yín káàkiri náà. Ọmọ gbàgbé ọ̀ gbogbo ọ̀gbọ̀n lè sọ̀rọ̀ o lè sì fi sí gbogbo tí mo sọ kalẹ̀. Gbàgbé ìjà rẹ̀. Jayé wà all right. She'll be fine. Afa, ṣé oúnjẹ tó ń sè? Don't even know that love exists until you came into my life, a brand new journey. Whoa.
ìfẹ́ tó ń ṣàn bí òkun, ìfẹ́ látọ̀run wá. Come into my life and change my life. I'll be your refuge. I'll be your Superman. Oh, yeah. Agbara Ife, kó wá gbé mi wọ̀. Agbara Ife gbé mi wọ̀. Agbara Ife, kó wá gbé mi wọ̀. Agbara Ife gbé mi wọ̀. Ìfẹ́ ló sáyé bọ̀. Ìfẹ́ tó so wá pọ̀ kò ní tú àká. Tinú bá jẹ́ sí ibi ìgbà ó bá rí Ó táyì tó ìwọ ní látàwọn tó ti jáde. I've been sick and worried about you. I'm sorry. Kò sí nǹkan tí mo lè ṣe. Mi ò lè wẹ̀. Mo set table látàwọn mi ò lè jẹun. Ó máa ń pè mí ò ní jẹun tí mo bá rí ẹ by my side now. Mo dẹ̀ wá pé fóònù ẹ títí kò wọlé. Why now? Babe, my phone is off. And I am so sorry. Má bínú jọ̀ọ́ torí Ọlọ́run fíbẹ̀. You see, Shuri immediately bó ṣe fi mí sílẹ̀ báyìí. Ni mo ń bọ̀ ní. Èmi gan ilé lọkàn mi wà. I can't do nothing. Mi ò lè ṣe kankan. I didn't even feel myself. Because you're not there. Yeah. Èmi ti ẹ̀rù kó bí a pàtí ẹ̀ lódùn títí tí kò gbàgbéra síbẹ̀. Bí ti bá wọ̀ mo ló ti dùn. Kí ló special mbẹ? Nothing. Please, má ṣe bẹ́ẹ̀ fún mi mọ́. Ó mọ mi dáadáa. I know, I'm so sorry. Má bínú jọ̀ọ́ torí Ọlọ́run. Powder obìnrin. Yeah, powder me. How did you get here? Let me explain. Ṣé bí mo ṣe fẹ́ immediately tí mo ṣe fẹ́ kúrò bẹ́ẹ̀ ni gbogbo obìnrin lé ọkọ̀ bọ́ síta ni ọba ní mi ò ní lọ àfi tí bàbá wọn ya picture. Ọkọ̀ ẹni tó ń fà mí lápá ẹni tó ń lọ́mọ mi. So ìkan nínú wọn ló máa ṣe lé ìsinmi lára bí abi tó ti ń try láti bẹ́ẹ̀ndì ẹ̀gbẹ́ orí ẹ̀ sáyà mi òun ló fi yí mi ní aṣọ. Ẹ̀rù ti bà mí. I know, right? I know. Heart mi ti fẹ́ jábọ́. Gosh, you scared me. Come on, babe, nothing. I was scared. I know, right? Mo rò pé bí àwọn girls ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo yẹn fẹ́ gbọ́kọ̀ bọ́ mi lọ́wọ́ ni. For where? Come on, babe. Níbo ló fẹ́ wà náà? Níbo ló fẹ́ dúró sí? Tell me, kí ni nǹkan tí mo wá káàkiri? You know how much I love you. So kò sí nǹkan tí kankan ni wọ́n lè fi mí ṣe níta. They can't steal my heart from you. You own me forever. Ìfẹ́ ló sáyé pọ̀. Ìfẹ́ tó sọ wá pọ̀. Tinú bá ṣe ṣí bí ìgbà ó bá rí inú mi. Inú kan mo lò sí ẹ má lónú méjì. Ìfẹ́. I'll be your refuge.
tó ṣe wá ní mẹ́sì tó ó ṣe ń ṣèrànù tó ń ṣe ọ̀rẹ́ mi dẹ̀ sọ bẹ́ẹ̀ so that means pé tí o bá rí ọkùnrin tó bá rí ejò kó kọ́kọ́ pa ọkùnrin kó tó di kó pa ejò so gbogbo orúkọ tó pè pátápátá ló ń jẹ ìwọ ìkà olè ọ̀lẹ góògìgà ṣé fẹ́ bá yé mi jẹ ni àwọn ènìyàn náà kí ló dé kí ló ṣe ni ó ṣe. nísòro ṣe ló mọ̀ tó wà ní ọjọ́ she used to be my wife. Yes. Mi ò lè fẹ́ mọ́. Èmi àti òde lè fẹ́ rárá. Mo lè ti sọ fún ọ ṣùgbọ́n tó yí tó jókòó yìí. Ẹni tí mo fẹ́ settle down pẹ̀lú ilé yìí o. So please fi mí sílẹ̀ lọ́rùn torí Ọlọ́run ló fi bẹ́ẹ̀. O ti gbọ́. Shut your mouth. Ṣé o dábòó yín ní fọ́lá mi? Ṣé o ṣe wọ́n yín tó jù ẹ lọ ni? Ṣé o fẹ́ wà fún bẹ́ẹ̀? Sísí mi. Ìgbàlódé. Kí ló ṣẹlẹ̀? Báwo ló ń ṣàwọ̀ tó yẹ? Kí ló ṣẹlẹ̀ nígbà tí mo ń sọ̀rọ̀? Àṣé olórí burúkú kan náà lè ní jíjí. So ọ̀gbẹ́ ló ti wọ́n ṣọ́ọ̀ṣì tó gbọ́ mi wá tó ń ṣe ra yìí. Wà á lè rí èmi. Wà á lọ pè mí níyàwó ẹ̀. Wà á lọ pè mí níyàwó. Bẹ́ẹ̀ni wọ́n lè sọ kí wọ́n sọ. Wo máa jẹ́ kó yé gbogbo yín pé ìtàgbọ́n ní kẹ́lẹ́ tẹ̀lé máa gòkè tó ń tẹ̀lé ló máa lọ sí. Kí ló ṣẹlẹ̀ àgbẹ̀? Àwọn ti sọ fáwọn ọ̀rọ̀ ìyàwó mi lọ. Jẹ́jẹ́ ni èṣù jókòó tó lọ ń tọ̀. Jẹ́jẹ́ lèṣù jókòó tó lọ ń tọ́ èṣù ó ń wá wàhálà mi o. Look, I am not ready to combine your problem with other people's problem. How many times have I told you that Abuja is my working place and Lagos is my house? Tell me, ta ló kí ẹ láyà tó fi ń láti wá mi wá síbi iṣẹ́ mi? Ṣé mo invite ẹ? Gbogbo obìnrin tèmi mọ̀ ilé ayé o máa ń support ọkọ wọn ni o, but as for you, you are going the other way round. I'm actually tired. If you know you can't support me, just let me be. Ọkùnrin tí ò lè dúró tì lọ́jọ́ ìṣòro. Jẹ́ kó máa lọ now, let him go. Èmi ò lè alóyè kẹ́ stigmatize mi, lè dọ̀tí mi, ṣe ti gbọ́. Rọmọkẹ́. Don't you ever Rọmọkẹ́ mi, èèyàn tó ṣe é rí mọ́yàn nìyí, èèyàn ní dọ̀tí játijàti yìí, ẹ jáde kúrò nílé mi. Honorable, you hate me, jáde kúrò nínú ilé mi. Mọ́mí ṣe realize bẹ́ẹ̀ lẹ́gbẹ́ gbogbo wàhálà ìsílẹ̀. Ṣé o gbé wàhálà tí mo gbẹ́sẹ̀ bọ́ sí mọ́mí ṣe? Ṣé ẹ sọ keep quiet? Òbúrú ọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń yé mi bọ̀ báyìí ṣùgbọ́n mo fẹ́ kó o tẹ́tí sí mi kó o gbọ́ mi dáadáa o àti jẹlẹ́dẹ̀ yùngbàyùngbà àti sanwó ẹ̀ tìkọ̀tìkọ̀ bẹ́ẹ̀ àtò ẹ̀ tì kò burú. Ìyá wa, tí n bá gbọ́ yín dáadáa. Are you telling me wípé nǹkan tí Jádesọ́lá sọ òótọ́ ni? Kí lẹ fẹ́ kí n sọ? Mr. Olawepo, 50 million naira. If I can step down fún Honorable Adeosun. Oh, go. Oh, they go lọ́pọ̀lọpọ̀ because you're very stupid. Yeah, because tó o bá stupid ni, o ní ní effrontery láti wọlé lé mi wá kó máa offer me this shit. Okay? And I don't want to ever see you again. And if you ever try me, you will regret the day you were born. Let's get out. Woman, you are looking for my trouble, and I'm going to give it to you. A máa ṣe nǹkan. A máa ti parí o. Kí ló wá ṣẹlẹ̀ báyìí? Well, ọmọkùnrin Ọláwépọ̀ yìí ó máa ní igi wọ́rọ́kọ́ tó ń dáná rú báyìí o. The man is gradually becoming a threat. What an arrant nonsense.
even know that love exists until you came into my life, a brand new journey. Whoa. Ìfẹ́ tó ń ṣàn bí òkun, ìfẹ́ látọ̀run wá. Come into my life and change my life. I'll be your refuge. I'll be your Superman. Oh, yeah. Agbara Ife, kó wá gbé mi wọ̀. Agbara Ife gbé mi wọ̀. Agbara Ife, kó wá gbé mi wọ̀. Agbara Ife gbé mi wọ̀. Ìfẹ́ ló sáyé pọ̀. Ìfẹ́ tó so wá pọ̀ kò ní tú àká.